ogun abẹ́lé orí kẹtàdínlọ́gbọ̀n. Nítòsí Oniṣa, àwọn ọmọ ogun Biafra sá wọ inú ihò ńlá làwọn ọmọ ogun Nàìjíríà bá fẹ́ fi bọ́ǹbù tú wọn jáde. Nígbà tí òyìnbó tí wọ́n ń pè ní Sita ti lè ran àwọn ọmọ ogun Biafra lọ́wọ́ tí wọ́n pa àwọn ọmọ Nàìjíríà lọ rẹ́kẹrẹ́kẹ́, inú Ojukwu dùn débi pé níṣe ló pàṣẹ pé kí wọ́n fi òyìnbó náà sínú sọ́jà àwọn Biafra kí wọ́n sì fún un lóyè lẹ́fítánàǹtì. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí pé ọkùnrin náà ní Lieutenant Prof Sita lójú ogun. Nígbà náà ni ọkùnrin náà sọ fún olórí ilẹ̀ Biafra náà pé òun fẹ́ lọ sí Enugu kí òun lọ gba pápá ọkọ̀ òfurufú ibẹ̀ padà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti gbà á tẹ́lẹ̀ tí wọ́n sì jókòó síbẹ̀. Ó ní òun fẹ́ lọ gba ibùdókọ̀ àwọn ẹropléènì náà kóun sì gba gbogbo ẹropléènì ogun táwọn sọ́jà Nàìjíríà kó síbẹ̀. Kí a lójúkú sì ti kó gbogbo ohun tó fẹ́ fún un nítorí inú Ojukwu dùn pé bí àwọn ọmọ Nàìjíríà ti ń fẹ́ wọ ìlú Oniṣa nì tí wọn ò sì tí ì ráyè wọbẹ̀ kí Sita lọ gbẹ̀yìn yọ sí wọn kó sì kó gbogbo ẹropléènì wọn tó bá wà lẹ́nugu. Ohun tó fà á tí Ojukwu fi fọwọ́ sí kí òyìnbó yìí ṣe ohun tó fẹ́ ṣe ni pé Enugu ní olú ilẹ̀ Biafra tẹ́lẹ̀. Àwọn ọmọ ogun Nàìjíríà ló sì gba ibẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n lé wọn dànù. Ibẹ̀ ni Ojukwu fúnra ẹ̀ ń gbé. Ibẹ̀ náà sì ni ilé ìjọba. Ibẹ̀ ni gbogbo àwọn mínísítà àtàwọn akọ̀wé àgbà gbogbo wà. Lọ́rọ̀ kan, Enugu ní ibùjókòó ìjọba Biafra. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò wọ̀ lọ́jọ́ tí àwọn ọmọ ogun Nàìjíríà yìí débẹ̀. Èrè burúkú làwọn olórí ìjọba Biafra sá kúrò ní ìlú náà. Níbi tí ọ̀rọ̀ náà sì burú dé, Ojukwu pàápàá fúnra ẹ̀ kò lè gbé ìgò bíà tó ń mu lọ́wọ́. Eré lẹ́lẹ́ ló sá lọ. Ṣé àrísá ni ti iná àkótá gìrì ní tejò? Bí àgbàlagbà kan bá rí paramọ́lẹ̀ tó bá ń ṣe fáàrí, ara ìlú ọ̀run ló ń ya o. Látọjọ́ tí wọ́n ti gba Enugu lọ́wọ́ Ojukwu yìí ní inú ẹ̀ kò ti dùn. Ó sì ń wá gbogbo ọ̀nà láti gba ibẹ̀ padà. Yàtọ̀ sí pé ibẹ̀ ló dáa kí ibùjókòó ìjọba wà. Ṣé ibẹ̀ náà ni olú ìlú ìpínlẹ̀ Eastern Region tẹ́lẹ̀? Ibẹ̀ ni olú ìlú àwọn Ìgbò. Bí Ìbàdàn ṣe rí sí Yorùbá nígbà náà àti bí Kaduna ṣe rí sí àwọn Haúsá ni. Ojukwu mọ̀ pé bí òun bá tún rí Enugu gbà padà, gbogbo àwọn èèyàn ni yóò kí òun kú oríire. Àwọn ìjọba ìlú òyìnbó míì yóò sì tún yọjú láti ran òun lọ́wọ́ nítorí wọn yóò mọ̀ pé apá Nàìjíríà kò ká àwọn. Ohun tó fà á tó fi fún òyìnbó náà lówó àti irinṣẹ́ tó sì kó àwọn ohun tó fẹ́ fún un nìyẹn. Bí oṣù kínní ti ń parí lọ báyìí, ìyẹn oṣù kínní ọdún 1968, ọkùnrin òyìnbó Sita yìí kó àwọn ọmọ ogun rẹ̀ ó di ìtòsí Enugu. Ó sì ń lọ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ sí pápá ọkọ̀ òfurufú náà. Ó ń fẹ́ rọ̀jò ìbọn lù wọ́n níbẹ̀ lójijì. Ó ń fẹ́ ju bọ́ǹbù sí wọn. Bẹ́ẹ̀ ló fẹ́ rí àwọn bọ́ǹbù kan mọ́lẹ̀ kí àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ró bí àwọn sọ́jà Nàìjíríà bá ti ń gun orí wọn. Gbogbo ọ̀nà ló ti dípa. Gbogbo ọgbọ́n tó mọ̀ ló sì dá. Ó ti mọ̀ pé bó bá di ọjọ́ kejì òun yóò dáná jó àwọn ọmọ ogun Nàìjíríà náà. Wọn kò sì ní mọ ohun tó kọlù àwọn nítorí lójijì ní kí náà yóò bá wọn. Wọn yóò kàn máa kú pípípí ni. Òun yóò sì tún bà gbogbo ẹropléènì wọn jẹ́. Ọlọ́run nìkan ló wá mọ bí ọ̀rọ̀ náà ti rí bẹ́ẹ̀. Kò sẹ́nìkan tó lè sọ pé báyìí lọ̀rọ̀ náà ti rí àfi àwọn tí wọ́n ṣètò náà gan. Ìdí ni pé lóru ọjọ́ tí òyìnbó yìí kó àwọn jagunjagun tiẹ̀ dé tó sì ń sọ pé bó bá ti di fẹ̀rẹ̀ làwọn yóò dáná ìbọn àti bọ́ǹbù gbogbo àwọn ẹropléènì tó wà níbẹ̀. Òru yìí náà ni gbogbo àwọn ẹropléènì jagun náà gbéra kúrò ní pápá ọkọ̀ òfurufú yìí. Gbogbo wọn gbéra papọ̀ lẹ́ẹ̀kan náà. Wọ́n sì pín ara wọn síbi ọ̀nà mẹ́ta. Wọ́n ń fò láàrin òru tẹ́nìkan kò mọbi tí wọ́n ń lọ àfi àwọn nìkan. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í fò kiri àwọn abúlé tó wà ní gbogbo agbègbè Enugu tí wọ́n sì ń rọ̀jò bọ́ǹbù lórí àwọn ìlú kéréje tó wà níbẹ̀ tí wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò tí kò tí ì ríbi sá lọ àtàwọn jagunjagun wọn tí wọ́n wà nítòsí ìlú náà. Bọ́ǹbù náà pọ̀ débi pé kò síbi tí wọn kò ti gbọ́ ariwo rẹ̀ nítòsí Enugu àtàwọn tí wọ́n ń lọ sọ́nà ìlú Oniṣa pàápàá. Àwọn tí wọ́n sì wà nítòsí
àtàwọn ọmọ Biafra gbogbo ti mọ̀ wípé bọ́ǹbù tó ń ró náà bọ́ǹbù àwọn ọmọ Nàìjíríà nìkan ló lè máa dún bẹ́ẹ̀ yẹn kálukú sì ń wá ọ̀nà láti faraṣoko. ṣùgbọ́n ọlọ́gbọ́n òyìnbó tí wọ́n ń pè ní Rolf Steiner yìí ó mọ̀ pé inú àwọn jagunjagun pàápàá àwọn aṣáájú ogun Biafra kò dùn sí bí Ojukwu ti fa òun yọ lójijì tó sọ pé kóun máa dá iṣẹ́ tòun ṣe. nítorí bẹ́ẹ̀ kíá lòun náà ti pàṣẹ fáwọn ọmọ ogun rẹ̀ ó ní kí wọ́n dìde wìrì kí àwọn náà sì bẹ̀rẹ̀ sí í yìnbọn lóríṣiríṣi kí wọ́n máa ju bọ́ǹbù sí àwọn ọkọ̀ òfurufú tó ń fò náà. bẹ́ẹ̀ ló sì fi ìròyìn ránṣẹ́ sílé pé àwọn ti bà gbogbo ẹrọ̀pléènì tó wà ní pápá ọkọ̀ òfurufú náà jẹ́ àti pé kò sí ẹrọ̀pléènì ìjagun Nàìjíríà kankan níbẹ̀ mọ́ àwọn tó wà níbẹ̀ àwọn ti fọ́ wọn túútúú. bẹ́ẹ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ariwo tí rédíò Biafra bẹ̀rẹ̀ sí pa nìyẹn pé ọwọ́ ti tẹ àwọn ọmọ ogun Nàìjíríà. bí àwọn ọmọ ogun Nàìjíríà yìí ti dá iná bọ́ǹbù sí gbogbo àdúgbò náà bẹ́ẹ̀ làwọn ọmọ ogun ilẹ̀ tó wà nítòsí tún wọ̀lú Enugu àti igi àti ọ̀pẹ kò sì sẹ́ni tó lè dúró nítorí bí igbó pàápàá bá dúró wọn yóò jó igbó náà tagbátagba ni. Steiner náà kò lè dúró wojú àwọn kò gbọ́ rí pé jagunjagun tó ń bọ̀ mọ́ ó kó àwọn ọmọ ogun tí Ojukwu fún un ó láwọn ti parí iṣẹ́ àwọn kí àwọn tètè máa lọ. bẹ́ẹ̀ ló sá kúrò lójú ìjà ó sì wá sí etítí nítòsí Muahia ó dúró sílé ìwé kan níbẹ̀ iléèwé gíga Mandona High School. bẹ́ẹ̀ rédíò Biafra kò yé pariwo ariwo tí wọ́n sì ń pa lórí rédíò ni pé Steiner ti bá àwọn lé àwọn ọmọ ogun Nàìjíríà lọ. bí wọ́n sì ti ń pariwo yìí bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Nàìjíríà ń gba gbogbo agbègbè tó wà nítòsí Enugu bíi 20 máìlì lọ́tún bíi 20 máìlì lósì bíi 20 máìlì níwájú àti lẹ́yìn. àwọn sọ́jà Nàìjíríà ló wà níbẹ̀ kò sẹ́nìkan tó gbúròó àwọn ọmọ ogun Ojukwu wọ́n ti sá lọ dẹ̀hùndẹ̀hùn. ṣé nígbà tí Rolf Steiner tó dá gbogbo kinní ọ̀hún sílẹ̀ ti sá lọ ta ni yóò wá dúró? báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà tún ṣa ara wọn jọ wọ́n sì dúró sórí òkè Udi. wọ́n láwọn yóò máa bá ìrìn àjò tí àwọn rìn lọ tẹ́lẹ̀ lọ àwọn yóò máa padà sí ọ̀nà Oniṣa kí àwọn gba ìlú náà dandan ni. ní gbogbo àkókò yìí ṣebáṣìbò ti bá àwọn ọmọ ogun Ojukwu kò sì jọ pé wọ́n mọ bí tí wọn yóò gbà gan. èyí tó tún wá lẹ ni pé wọn kò ní ọta ìbọn lọ́wọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kò sì ní ìbọn pàápàá bẹ́ẹ̀ ni wọn kò ní bọ́ǹbù tí wọ́n lè fi halẹ̀ mọ́ ẹnìkan. olórí àwọn sọ́jà náà ló sáré fún rẹ̀ láti wá àwọn ohun ìjà díẹ̀. ṣóhun ti mọ̀ pé bí nǹkan bá wà bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ Nàìjíríà yìí yóò wọ̀lú Oniṣa lọ ni. gbogbo èlò ìjagun tí wọn ìbá lò kíákíá ní Ojukwu fún rẹ̀ ti kó fún Steiner òyìnbó. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè sọ pé nǹkan tí Ojukwu ṣe kò dáa tàbí kó sọ òótọ́ ọ̀rọ̀ fún un pé irọ́ ni Steiner máa ń pa kò bá aeroplane kan ṣoṣo jẹ́ ní Enugu o. nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí ọ̀nà kan ṣoṣo náà ló kù táwọn ọmọ ogun Ojukwu rọ ara wọn sí ọ̀nà ìlú tí wọ́n ń pè ní Ọ̀ka ni. bí wọ́n bá ti dé ìlú yìí bí ìgbà tí wọ́n ti wọ Oniṣa ni o. ìyẹn làwọn ọmọ ogun yìí ṣe lọ síbẹ̀ tí wọ́n sì dúró pé àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò ní kọjá. bí wọ́n bá fẹ́ kọjá àfi kí àwọn fi gbogbo ẹ̀mí àwọn jà pátápátá káwọn sì dá wọn padà. nítorí ẹ̀ ni wọ́n ṣe dúró sẹ́yìn bíríìjì náà. wọ́n ti bà bíríìjì ọ̀hún jẹ́ o. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Ojukwu ti fọ́ bíríìjì Mámù. wọ́n ti fọ́ bíríìjì ọ̀hún wọ́n sì ti mọ̀ pé kò sí bí àwọn ọmọ ogun Nàìjíríà yìí ṣe lè ṣe ìṣòro ńlá yóò bá wọn tí wọ́n bá fẹ́ kọjá níbẹ̀. bí wọ́n bá fẹ́ kọjá níbi odò náà nígbà tí kò ti sí bíríìjì mọ́ àfi kí wọ́n máa wọ́ odò náà lọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kí wọ́n tó lè kọjá. bẹ́ẹ̀ ni odò yìí kò ṣeé wọ́ odò ńlá tó ń gbé èèyàn lọ ni odò Ọya ni. ṣùgbọ́n àwọn ọmọ ogun Ojukwu mọ̀ pé kò lè ṣòro rárá fún àwọn láti yìnbọn pa gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n bá fẹ́ wọ́ omi náà kọjá nítorí àwọn yóò ti máa wò wọ́n bọ̀ láti ọ̀kan kí àwọn sì máa dáná ìbọn fún wọn láti ibi tí wọ́n bá ti ń bọ̀ náà ni. bí wọ́n bá ti ń wọ́ omi ni àwọn yóò máa yìnbọn fún wọn wọn ò sì ní lè lọ. ṣé àwọn ò ní lè ṣe ohunkóhun nínú omi níbẹ̀ omi náà ò ní jẹ́ fún wọn. ọ̀nà méjì ló wà níbẹ̀ o. ìyẹn ni pé ọ̀nà méjì làwọn ọmọ ogun Nàìjíríà yìí lè gbà. bí wọn kò bá fẹ́ gba ọ̀nà bíríìjì wọn yóò gba ọ̀nà míì ìyẹn ọ̀nà Udi sí Oji. ṣùgbọ́n wọn kò gba ibẹ̀
kò sì sẹ́ni tó mọ ìdí tí wọn kò fi gba ibẹ̀ ṣùgbọ́n bó bá ṣe pé wọ́n gbabẹ̀ ni òkú lẹ́lẹ́jà ń tà á ni o. Àwọn ọmọ ogun Ojukwu ti rí bọ́ǹbù mọ́lẹ̀ káàkiri gbogbo agbègbè náà. Àwọn bọ́ǹbù náà sì pọ̀ débi pé wọn yóò ti jẹ́ kí àwọn ọmọ ogun Nàìjíríà kọjá tán kí wọ́n tó ṣí kẹ̀kẹ́ bọ́ǹbù ọ̀hún sílẹ̀, yóò sì pa gbogbo wọn nípakúpa ni. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò gbabẹ̀. Kòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ dé àjànàkú ni, ìrìnmọ̀ ojú erin ò bá bẹ̀ lọ. Ọ̀nà ibi bíríìjì náà ni wọ́n gbà. Wọ́n ní máàmù yìí ni àwọn yóò gbà kọjá lọ níta wọn. Bí wọ́n ti dé etí bíríìjì yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ju bọ́ǹbù. Bẹ́ẹ̀ ni wọ́n yin machine gun. Wọ́n sì ń ṣẹ̀rùbà gbogbo igi inú igbó àti ọ̀pẹ tó wà níbẹ̀. Ohun tí wọ́n fẹ́ ṣe ni pé bí wọ́n bá lè lé àwọn ọmọ ogun Ojukwu yìí jìnnà, tí wọ́n lé wọn jìnnà réré, wọn yóò sáré ṣe bíríìjì tí wọ́n já yìí. Bí wọ́n bá sì ti lè ṣe bíríìjì náà, kò sọ́mọ Ojukwu kan tí yóò ṣèṣì dá wọn dúró mọ́. Nígbà táwọn náà bá rí iná ìbọn tó ń jò burúkú, ohun tí wọ́n ṣe ń ju bọ́ǹbù náà rèé. Wọ́n fẹ́ fi lé àwọn ọmọ Ojukwu yìí dànù ni pé kí wọ́n sá lọ pátápátá láì ní lè dúró mọ́. Ṣùgbọ́n gbogbo bí àwọn ọmọ ogun Nàìjíríà ti ń ju bọ́ǹbù yìí, àwọn ọmọ ogun Biafra wà nínú kòtò kan, kòtò ńlá kan tí wọ́n ti gbẹ́ sí ìtòsí ọ̀nà yìí. Kòtò náà jìn gìrìwò ó sì pọ̀ tí wọ́n gbẹ́ síbẹ̀. Inú kòtò náà làwọn ọmọ ogun yìí sá pamọ́ sí. Wọ́n kúkú ti mọ̀ pé bọ́ǹbù náà kò lè dé sàkání àwọn, yóò máa forí àwọn kọjá ni. Pàápàá nígbà táwọn ọmọ ogun Nàìjíríà kò kúkú mọbi tí àwọn wà gan-an, wọ́n kàn mọ̀ pé àwọn sá pamọ́ síbẹ̀ sí ni. Ohun tó fà á nìyí tí wọn kò fi sinmi bọ́ǹbù náà, tí wọ́n sì ń ju bọ́ǹbù yìí fún bíi ọjọ́ 10 gbáko. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Ojukwu wà níbẹ̀, wọn ò mira o. Àwọn ọmọ Nàìjíríà mọ̀ pé àwọn ọmọ ogun Ojukwu yìí wà nínú kòtò kan nítòsí bíríìjì tí wọ́n bàjẹ́ yìí. Wọ́n mọ̀ pé bí àwọn bá ṣèṣì dé ẹnu bíríìjì náà pé àwọn fẹ́ máa tún ṣe, tàbí tí àwọn bá fẹ́ wọ́ odò náà, ìpakúpa ni wọn yóò pa àwọn. Nítorí èyí làwọn náà kò ṣe lè kù gìrì gba apá ibẹ̀ yẹn kọjá. Wọ́n ń yìnbọn, wọ́n ń ju bọ́ǹbù, wọ́n ṣe gbogbo ohun tí wọ́n lè ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Ojukwu náà kò torí ẹ̀ jáde o. Nígbà náà ni ọ̀rọ̀ náà sú àwọn ọmọ ogun Nàìjíríà náà. Wọn kò mọ ohun tí wọn yóò ṣe. Ṣùgbọ́n àwọn olórí ogun wọn sọ pé kí wọ́n ṣáà máa ju bọ́ǹbù bó bá yá. Nígbà tí yóò bá fi tó oṣù kan táwọn ti wà lẹ́nu ẹ̀, àwọn ọmọ ogun náà yóò sá jáde. Àwọn ọmọ ogun Ojukwu kọ̀ wọn kò jáde o. Bẹ́ẹ̀ làwọn ọmọ Nàìjíríà ń ju bọ́ǹbù lójoojúmọ́. Nígbà náà ni kinní kan wá ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Ojukwu lójú ogun. Ń lọ̀rọ̀ bá di bóòló yàgò, ẹni orí yọ ó dilé ni o. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ẹ ó tún máa gbọ́ láìpẹ́. Ẹ pàdé wa. Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn ogun abẹ́lé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.